Igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí nílẹ̀ wa Nàìjíríà tó tún jẹ́ olùdíje dupò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ADC nínú ètò ìbò ọdún 2027, Alhaji Atiku Abubakar, òun mà ló ti pariwo sí ìta sí gbogbo ọmọ Nàìjíríà báyìí wípé kí wọ́n dákun dábọ̀ báwọn bẹ ààrẹ Bọ́lá Tinubu o, wípé nǹkan kan ò gbọ́dọ̀ ṣe Peter Obi àti Malam Nasiru El-Rufai o, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kan èyí tí Atiku fi léde ní ọjọ́ Thursday tí í ṣe ọjọ́ kẹsàn-án oṣù keje nínú ọdún 2026 yìí. Nínú ọ̀rọ̀ ọ̀hún ló ti ṣe é lálàyé wípé kì í ṣe ẹni tó bá ń jẹ oúnjẹ àjẹtán tàbí ẹni tó ń ja ìjà àjàyíra mẹ́rẹ̀ òun ni alágbára tàbí ẹni tó mú oúnjẹ jẹ. Ó ní alágbára lẹni tó rí nǹkan ìbínú tó sì fi sùúrù àti ìfẹ́ tó fi yanjú rẹ̀ tó ń gbogbo sì lọ ní ìrọwọ́rọsẹ̀. Onírúfẹ́ ènìyàn bẹ́ẹ̀ náà ni alágbára. Ó ní lórí bí ètò ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu ti ń lọ lọ́wọ́ yìí, tí wọ́n wí pé ó ń lo ipò agbára lórí àwọn ẹgbẹ́ alátakò àti àwọn bọ̀rọ̀kìnní tó fi mọ́ ọ̀tọ̀kùlú ìlú àti àwọn lẹ́nu lọ́rọ̀ nínú ètò àti ẹgbẹ́ òṣèlú gbogbo. Wàyí o, Atiku Abubakar sọ wípé bí ààrẹ Bọ́lá Tinubu bó ti ń ṣe ètò ìṣèjọba àwarawa yìí, tí wọ́n wí pé ohun gbogbo ló ti dàrú mọ́ lọ́wọ́ kò sì yé Tinubu bí tí ń kó kéré mọ́ tó. Ó wá ní kàkà tó yẹ fún Tinubu láti lo ọwọ́ agbára lórí àwọn agbésùmọ̀mí, àwọn ajínigbé àti àwọn tí wọ́n ń hu ìwà ọ̀daràn tó fi mọ́ àwọn oníwà ìbàjẹ́ gbogbo. Ó ní àwọn tí ń bẹ nínú ẹgbẹ́ alátakò gbogbo òun ló ń jẹ gàba lé lórí tó sì ń lo ọwọ́ agbára lórí wọn. Lákòótán nínú ọ̀rọ̀ Atiku Abubakar, ó ní òun rọ ààrẹ Bọ́lá Tinubu láti jókòó kó bojú wẹ̀yìn kó wo àwọn tí wọ́n ti jẹ síwájú rẹ̀ wípé ńbo ni wọ́n wà lónìí. Lákòótán ó ní nǹkan kan kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí Peter Obi. Bákan náà Nasiru El-Rufai èyí tó ń bẹ nínú àhámọ́, ó ní kó ṣí sílẹ̀, nǹkan kan ò sì gbọ́dọ̀ ṣe é, nítorí bí nǹkan bá ṣe àwọn ènìyàn wọ̀nyí ó ṣeé ṣe kí orílẹ̀-èdè Nàìjíríà kó má fara rọ lábẹ́ ètò ìṣèjọba Bọ́lá Tinubu. Ẹni tí í ṣe alákòóso fún olúìlú orílẹ̀-èdè wa Nàìjíríà, gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Rivers, Nyesom Wike, ti sọ wípé kò sí ìdánilójú wípé ẹgbẹ́ òṣèlú PDP ó lè já ewé olúborí sí ipò ààrẹ lọ́dún 2027. Ẹni tó sọ ọ̀rọ̀ náà, Nyesom Wike, èyí tó sọ ọ̀rọ̀ yìí níbi ìfìrọ̀wérọ̀ tó ṣe pẹ̀lú àwọn oníròyìn lónìí tí í ṣe ọjọ́ Thursday, sọ wípé lórí bí ìlànà àti ètò èyí tí í ṣe ti ẹgbẹ́ òṣèlú PDP ti ń lọ lọ́wọ́ yìí, kò sí àrídájú wípé wọ́n lè já ewé olúborí lọ́dún 2027 nínú ètò ìbò sí ipò ààrẹ àti àwọn ẹgbẹ́ òṣèlú alátakò gbogbo. Nyesom Wike sọ wípé ó yẹ kí gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ òṣèlú alátakò kí wọ́n kọ́kọ́ yanjú gbogbo ìṣòro aáwọ̀ èyí tó ń bẹ nínú ẹgbẹ́ òṣèlú wọn, kí wọ́n sì gbé ètò kalẹ̀ àti àtúntò èyí tí ó lè jẹ́ kí wọ́n já ewé olúborí lọ́dún 2027. Ó ní bí wọ́n bá ṣe èyí, ó ní bí ìgbà tí wọ́n yín àgbàdo sẹ́yìn apẹ̀rẹ̀ tí wọ́n ń pọnmi sínú apẹ̀rẹ̀ ajáde lásán, òun náà ní gbogbo lálàkúkú fẹ̀fẹ́ lílọ bíbọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú alátakò ọ̀hún. Nyesom Wike wá ní tí wọ́n bá wò ó dáadáa, ẹgbẹ́ òṣèlú ADC, NDC àti àwọn ẹgbẹ́ òṣèlú yòókù tó fi mọ́ ẹgbẹ́ òṣèlú PDP èyí tó jẹ́ pé àwọn ọ̀tọ̀kùlúùlú, àwọn lẹ́nu lọ́rọ̀ nínú ètò òṣèlú wọn ń bẹ níbẹ̀. Ó ní lótìtọ́ ńlódodo ńlẹgbẹ́ òṣèlú wọn kún fún àwọn ènìyàn jàǹkànjàǹkàn. Ó ní ṣùgbọ́n wọ́n ti sọ àfojúsùn, wọ́n ti sọnù. Bẹ́ẹ̀ náà sì rèé, wọn ò ní ètò kan gbòógì àti àìgbàtọ́ ara ẹni dámì èyí tó ń ṣẹlẹ̀ nínú àwọn ẹgbẹ́ òṣèlú wọn. Ó ní ìdí rèé tóun fi sọ wípé kò sí àrídájú wípé ẹgbẹ́ òṣèlú PDP àti àwọn ẹgbẹ́ òṣèlú yòókù wọ́n lè já ewé olúborí sí ipò ààrẹ lọ́dún 2027, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti ẹnu Nyesom Wike, alákòóso olúìlú orílẹ̀-èdè wa Nàìjíríà Àbújá, tó tẹnu rẹ̀ jáde ní ọjọ́ Thursday. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò
lóòrèkóòrè. Ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM àwọn ni wọ́n ti ní kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó máa bọ̀ ní ìta gbangba láti wá ṣe lálàyé fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ohun tí wọ́n ń fi owó èyí tí wọ́n yọ kúrò lórí epo nílẹ̀ wa èyí tí wọ́n pè ní fuel subsidy, ipe owó tí wọ́n yọ kúrò lórí ọ̀rọ̀ epo yìí, ohun tí wọ́n fi ṣe àti ọ̀nà tí wọ́n ń gbà ná owó náà, kí Tinubu wá ṣe lálàyé, nítorí wípé kì í ṣe owó kékeré ni wọ́n yọ kúrò lórí fuel subsidy náà. Ó ní kàkà kó sàn lára ìyá ìjẹ́ ń fi gbogbo ọmọ rẹ̀ bí obìnrin ni. Ó ní ẹgbẹ́ òṣèlú náà sọ wípé àwọn gbà á lérò wípé lórí yíyọ ẹ̀kún owó orí epo yìí kúrò, ó yẹ kó ní ipa rere kan èyí tí ó kó lára ètò ọrọ̀ ajé ilẹ̀ Nàìjíríà àti ìdàgbàsókè nílẹ̀ yìí. Wọ́n ní ṣùgbọ́n kàkà kó dẹ̀ lára ìwé àgbọ̀n ń ṣe ní tún le sí o. Ìdí rèé tí ẹgbẹ́ òṣèlú APM fi sọ wípé ààrẹ Tinubu nílò láti wá ṣe àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ fún gbogbo mùtúmùwà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2023 níbi tí Tinubu ti kéde fuel subsidy is gone. Ó ní láti ìgbà yìí ni làwọn ọmọ Nàìjíríà ti fojú sọ́nà fún ọ̀tun oore ìgbàlódé, ìdàgbàsókè àti àjẹyó àjẹyìrà oúnjẹ nílẹ̀ yìí. Ẹgbẹ́ òṣèlú ọ̀hún wá ní kàkà kí wọ́n rí èyí tó dáa, wọ́n ní ṣe ni gbogbo nǹkan tún le koko bí eyín afọ́gun sí ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Èyí tí ẹgbẹ́ òṣèlú náà ṣe àpèjúwe ìwà yìí gẹ́gẹ́ bí ìwà bámúbámú ni mo yó, mi ò mọ̀ bí ebi ń pa ọmọ ẹnìkan kan, àti wípé Tinubu kò bìkítà ọ̀nà tó ń ná owó ọ̀hún sí, kò sí ẹnikẹ́ni èyí tó yẹ tó lè ṣe àlàyé náà. Nínú àtẹ̀jáde èyí tí alukoro akọ̀wé àgbà ẹgbẹ́ òṣèlú APM Abubakar Yusuf tó fi léde ní ọjọ́ Thursday, nínú rẹ̀ òun ni ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún ló ti jẹyọ, èyí tí wọ́n wá sọ wípé ńṣe ni Tinubu ń darí orílẹ̀-èdè Nàìjíríà bí ìjọba inú ilé èyí tó ń hùwà àìbìkítà, kò sí ẹnikẹ́ni tí yóò béèrè lọ́wọ́ òun. Wọ́n ní ṣùgbọ́n àwọn rọ̀ wípé àsìkò ti tó láti ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé owó epo ọ̀hún tí wọ́n yọ kúrò, ibi tí wọ́n ná sí, ohun tí wọ́n fi ń ṣe, kí àwọn ọmọ Nàìjíríà lè ní ẹ̀kúnrẹ́rẹ́ ìrírí àti òye lórí yíyọ fuel subsidy náà láti ìgbà tí wọ́n ti ń yọ ohun tí wọ́n lò fún ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹni tí í ṣe alákòóso fún ètò ààbò nílẹ̀ wa Christopher Musa ti sọ wípé lórí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí kó lọ nílùú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ó ní ọjà pàṣípààrọ̀ òun ni àwọn agbésùmọ̀mí ọ̀hún ni wọ́n fẹ́ fi ṣe pẹ̀lú ìjọba àpapọ̀ àti iléeṣẹ́ aláàbò ilẹ̀ wa. Alákòóso náà Christopher Musa èyí tó sọ ọ̀rọ̀ yìí ní ọjọ́rú ọ̀sẹ̀ èyí tí a wà nínú rẹ̀, tí í ṣe ọjọ́ 8 oṣù keje ọdún 2026, nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ níbẹ̀ ló ti sọ di mímọ̀ wípé lórí àwọn akẹ́kọ̀ọ́ náà, àwọn agbésùmọ̀mí ọ̀hún ti ṣe ìkìlọ̀ wípé kí àwọn ológun má gbìyànjú láti súnmọ́ sàkání ibi tí àwọn wà bí bẹ́ẹ̀ kọ́ àwọn yóò pa gbogbo àwọn akẹ́kọ̀ọ́ olùkọ́ tí wọ́n jí kó èyí tó ń bẹ ní àkàkà wọn wọ́n wá ní nǹkan kan ṣo tí ìjọba lè ṣe ni wípé àwọn ènìyàn wọn tó fi mọ́ àwọn ọ̀gá agbésùmọ̀mí náà tó ń bẹ ní àhámọ́ ìjọba, kí ìjọba lè yí ṣí wọn sílẹ̀, kí wọ́n dá wọn sílẹ̀ láyọ̀ wọn àlàáfíà. Wọ́n ní bí wọ́n bá ṣe èyí, gbogbo àwọn ènìyàn táwọn náà jí kó tó ń bẹ ní àkàkà wọn, àwọn yóò fi wọ́n lẹ̀ láti máa lọlé wọn láyọ̀ wọn àlàáfíà. Wọ́n ní ṣùgbọ́n bí iléeṣẹ́ ológun ilẹ̀ yìí bá gbìyànjú láti súnmọ́ sàkání àwọn yóò pa gbogbo àwọn tí ń bẹ ní àhámọ́ wọn láì bójú ẹ̀yìn tàbí dá ẹnìkankan sí, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èyí tó ti ẹnu Christopher Musa tí ṣe alákòóso fún ètò ààbò ilẹ̀ wa tó tẹnu rẹ̀ jáde. Lákòótán nínú ìròyìn wa fún ti tòní, wàhálà ìjà ló tún bẹ́ sílẹ̀ láàrin àwọn olórin tàkasùfé ọmọ ilẹ̀ wa Nàìjíríà méjì, Brymo àti Burna Boy báyìí,
nínú ọ̀rọ̀ kan èyí tó tẹnu Brymo tó tẹnu rẹ̀ jáde ńbẹ̀ ló ti sọ di mímọ̀ wípé Burna Boy ti ṣe òun fún ọjọ́ pípẹ́ sẹ́yìn tóun sì ṣetán o láti gbẹ̀san lára rẹ̀ láì bìkítà ẹgbẹ́ òkùnkùn yòówù èyí tí Burna Boy tó lè wà tó darapọ̀ mọ́ o. Nínú ọ̀rọ̀ tí Brymo sọ bẹ́ẹ̀ bá gbàgbé ó lọ́dún 2023 ni ìjà ti bẹ́ sílẹ̀ níbi ọ̀rọ̀ kan àti ẹ̀sùn èyí tí Brymo fi kan Burna Boy wípé Burna Boy jí díẹ̀ nínú àwọn àkọsílẹ̀ orin òun tó sì kọ jáde láì bìkítà tàbí béèrè ìyọ̀ǹda lọ́wọ́ òun tóun sì pe àkíyèsí Burna Boy wípé ó ṣe máa jí òun ní orin kọ. Ó ní kò pẹ́ púpọ̀ náà ni Burna Boy padà kọ orin kan jáde èyí tó sọ wípé ṣé ẹ fẹ́ kí ayé yín kódà bí olórin tí wọ́n ti gbàgbé èyí tí ayé ò rántí rẹ̀ mọ́ tí í ṣe Brymo. Ó ní ọ̀rọ̀ yìí jẹ́ ohun tó bà òun lọ́kàn jẹ́ tó sì dùn òun jọjọ. Láti ìgbà yìí èyí lòun ti fi Burna Boy sínú ọkàn wípé bó pẹ́ bóyá yóò padà jẹ pankẹ́rẹ́ rẹ̀ ní ọwọ́ òun nítorí wípé ẹni ṣu ló lè gbàgbé ẹni bá kó kò lè gbàgbé o. Ó wá ní òun ò tiẹ̀ bẹ̀rù bẹ́ẹ̀ sì ré òun ò bìkítà bóyá Burna Boy wà nínú ẹgbẹ́ òkùnkùn tàbí ẹgbẹ́ ìmùlẹ̀ kan. Ó ní lásìkò tóun bá ṣe tán pẹ̀lú rẹ̀ òun yóò fi ìyà jẹ tí àwọn mọ̀lẹ́bí rẹ̀ tí wọn yóò máa bá a bẹ̀ láti bá a gbà á sílẹ̀ lọ́wọ́ òun gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti ẹnu Brymo jáde. Tó ẹyẹ ènìyàn wa ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòun míì nílé iṣẹ́ wa. Mo gbà á ní àdúrà wípé ilé ò ní lé wa ọ̀nà ò ní nà wá. Fún mi Adénúgà òun ló mú ròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa ń bì láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní Health is Wealth. Ìlera lọ́rọ̀ kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀ oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀ ó máa bá wa burn fat àpè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited